ẹ̀lẹ́ ń bẹ̀ ẹ sì kú dédé àsìkò yìí. Ẹ tún káàbọ̀ sórí ètò yín, ètò wa ọ̀rọ̀ kàsì níbi tí a ti máa gbé àwọn ọ̀rọ̀ tó dàbí ẹni wípé wọ́n ti ń kásẹ̀ nílẹ̀ àti Yorùbá tí à ń pè wọ́n ní òde òní pẹ̀lú èdè Gẹ̀ẹ́sì wọn yẹ̀wò. Èmi ọmọ yín náà tún ni Adéọlá ọmọ Akíntayọ̀. Láì dènà pẹnu, ọ̀rọ̀ àkọ́kọ́ tí a gbé yẹ̀wò lónìí ni ààjìn. Kí ni wọ́n ń pè ní ààjìn? Òru midnight. Ààjìn òru midnight. Ọ̀rọ̀ mìíràn tí a ó tún máa gbé yẹ̀wò ni ògòlóńtó. Tán bá ní ògòlóńtó ló wà ní, ó túmọ̀ sí pé ìhòòhò ọmọlúàbí òun lẹni náà wà. The person is naked. Bẹ́ẹ̀ ni, ó naked. Ògòlóńtó ìhòòhò naked. Ọ̀rọ̀ mìíràn tí a ó máa gbé yẹ̀wò ni dètè. Tí wọ́n bá sọ pé èèyàn ń dètè, ó túmọ̀ sí pé wọ́n ń pète. Scheme. They are scheming. Bẹ́ẹ̀ ni, ó ń pète àbí ó dètè. Àwọn ọ̀rọ̀ tí a gbé yẹ̀wò lónìí ni ààjìn òru ni a mọ̀ sí kí ni o? Ààjìn midnight. Bákan náà ni a gbé ògòlóńtó yẹ̀wò. Ògòlóńtó ìhòòhò naked. Dètè tí a túmọ̀ sí pète. Gbogbo ẹnikẹ́ni tó bá ń dètè tàbí tó ń pète ibi lórí èmi àti àwọn tó ń wò mí, gbogbo ìmọ̀ wọn yóò já sásán lórí ayé wa láṣẹ Èdùmàrè. A ní rí jù báyìí lọ lónìí lórí ètò yín, ètò wa ọ̀rọ̀ kàsì. Nítorí pé kì í dùn kó tún pọ̀, ṣókí báyìí náà ni ọbẹ̀ oge. Kó tún tó dìgbà míì tí a ó máa pàdé, ìmọ̀ràn ọ̀tá kò ní ṣẹ lórí ayé wa. Ó dàbọ̀.